nípínlẹ̀ Ọ̀ṣun, Kazeem tó pa ìyá rẹ̀ ti dèrò ẹ̀wọ̀n. Ọ̀dọ́mọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Taofeek Jimoh ní adájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Òṣogbo ti pàṣẹ pé kí wọ́n tì mọ́ ọgbà ẹ̀wọ̀n tó wà nílùú Iléṣà látàrí bó ṣe ṣekú pa ìyá tó bí lọ́mọ. Jimoh, ẹni tí kò ní agbẹjọ́rò kankan, ló ń kojú ẹ̀sùn ìpànìyàn. Agbèfọ́ba ASP Fatoba Temitope sọ fún ilé-ẹjọ́ pé olùjẹ́jọ́ náà hùwà láabi ọ̀hún ní dédé aago 8 ní ọjọ́ 19 oṣù kejì ọdún yìí ní agbègbè Òkèọlà nílùú Òṣogbo tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé olùjẹ́jọ́ ti sọ ìyá rẹ̀ Taibat Jimoh di aláàbọ̀ ara lẹ́yìn awuyewuye kan eléyìí tó yọrí sí ikú. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní ìwà yìí ṣe lòdì sí ìwé òfin ìwà ọ̀daràn abala 24 tí ìpínlẹ̀ Ọ̀ṣun ń lò láti ọdún 2002. Adájọ́ májísírèètì ọ̀hún, Ọlátúnjí ti wá pàṣẹ pé kí ọ̀gbẹ́ni Jimoh wà ní ọgbà ẹ̀wọ̀n ìlú Iléṣà títí di ọjọ́ 17 oṣù kẹfà ọdún yìí.